Jẹ́ ẹ tún kú dédé wòyí nù ẹ̀yin ènìyàn mi. Ẹ mà kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Yorùbá bọ̀ wọ́n ní tá a bá ti rí ẹni tipẹ́, ẹ kú àti là á kíra ẹni. Ǹjẹ́ kí ni mo tún gbé dé lónìí o? Mo mọ̀ wípé tẹ́ ẹ bá ti rí mi, ẹ mọ̀ pé mo tún ti dé tòwe nù. Bẹ́ẹ̀ ni, n ò sì ní já yín nítàn mọ́. Kí ni òwe tí a tún gbé wá lónìí? Yorùbá kan ló sọ wípé ọ̀ọ̀lẹ̀ má gbowó mi wọ̀gbẹ́ ní sàárò oko dewúrẹ́. Ọ̀ọ̀lẹ̀ má gbowó mi wọ̀gbẹ́ ní sàárò oko dewúrẹ́. Tí a bá wo òwe yìí, gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé ẹ̀ ṣáájú àkókò yìí, wípé oríṣiríṣi ọ̀nà ni Yorùbá ń gbà láti ṣẹ̀dá òwe. A rí wípé wọ́n ṣẹ̀dá òwe yìí láti pàṣẹ àkíyèsí. Ẹ jẹ́ ká mú ní kọ̀ọ̀kan tí àwọn àgbà bọ̀ wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ tí a kò bá là á kì í yé nìyàn. Kí ni à ń pè ní ọ̀lẹ̀lẹ̀ tàbí ọ̀ọ̀lẹ̀? Irúfẹ́ oúnjẹ ilẹ̀ Yorùbá kan tí wọ́n fi ẹ̀wà tí wọ́n fi ń ṣe ni, òun ni à ń pè ní ọ̀ọ̀lẹ̀. Irúfẹ́ ọ̀ọ̀lẹ̀ yìí ọ̀nà mẹ́ta ni a lè pín ìrísí rẹ̀ sí, tàbí ká pé bí a ti ń sè é. A ní èyí tí à ń pè ní ọ̀ọ̀lẹ̀ alágolo. A ní èyí tí à ń pè ní ọ̀ọ̀lẹ̀ ọlọ́ràá, èyí tí wọ́n ṣe sínú ọ̀rá. Bákan náà, a ní èyí tí wọ́n ṣe sínú ewé, wọ́n á máa pè ní mọ́ínmọ́ín eléwé. Mo rò pé ìyẹn ó tètè yé wa bẹ́ẹ̀. Nígbà tí èèyàn bá wá fẹ́ jẹ mọ́ínmọ́ín tàbí tí ó fẹ́ jẹ ọ̀lẹ̀lẹ̀ tàbí ọ̀ọ̀lẹ̀ náà ni orúkọ tí àwa mọ̀ sí. Ohun tó dájú pé nígbà tí èèyàn bá kọ́kọ́ bó ọ̀ọ̀lẹ̀ náà, a ó rí àwọn kéékèèké kan tí ó lẹ̀ mọ́ ewé. Èèyàn á máa kọ́kọ́ jẹ èyí ni Yorùbá ń pè ní lẹbẹ ọ̀ọ̀lẹ̀. Wọ́n fi máa ń pa òwe wípé ẹ jẹ́ ká ti bi lẹbẹ mọ́ ọ̀ọ̀lẹ̀ jẹ. Ẹ jẹ́ ká ti bi lẹbẹ mọ́ ọ̀ọ̀lẹ̀ jẹ. Nígbà tí èèyàn bá wá jẹ irúfẹ́ ọ̀ọ̀lẹ̀ bẹ́ẹ̀ tán, tí ó wá kù sí ara ewé tí èèyàn wá ń tẹ́ jẹ títí bóyá torí pé ó dùn mọ́yàn, a tilẹ̀ máa ń rí àwọn míì tí wọ́n máa da àwọn dé ewé, tàbí tí wọ́n máa da ewé náà dé orí ahọ́n wọn láti rí pé àwọn jẹ gbogbo ọ̀ọ̀lẹ̀ tó lẹ̀ mọ́ ara ewé náà. Nígbà tí Yorùbá bá wá rí ẹni tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀, wọ́n á ní ọ̀ọ̀lẹ̀ má gbowó mi wọ̀gbẹ́ ní sàárò oko dewúrẹ́. Irúfẹ́ ẹran ọ̀sìn ilé kan là ń pè ní ewúrẹ́. Goat làwọn olóyìnbó ń pè é, ewúrẹ́. A rí pé nígbà tí èèyàn bá jẹ ọ̀ọ̀lẹ̀ tán, èèyàn á máa da ewé rẹ̀ nù. Nígbà tí wọ́n bá da ewé rẹ̀ nù, ewúrẹ́ tàbí àwọn ẹran ọ̀sìn ilé mìíràn ni wọ́n ó jẹ irú ewé bẹ́ẹ̀. Nígbà tí èèyàn bá wá jẹ ọ̀ọ̀lẹ̀ yẹn, tí èèyàn jẹ gbogbo ewé, tí èèyàn ń lá ewé rẹ̀, tí èèyàn ń lá, ni ó wá rí pé òun ṣe ń jẹ ewé bí ewúrẹ́. Kì í ṣe pé ewé náà ló ń jẹ, ṣùgbọ́n ọ̀ọ̀lẹ̀ tó wà lára ewé tàbí kéékèèké ọ̀ọ̀lẹ̀ tó kù lára ewé náà lẹ́ni náà ń gbìyànjú láti ti jẹ. Báwo wá ni a ṣe ń lo òwe yìí, àbí ìgbà wo ni à ń lo òwe yìí? Nígbà tí a bá rí èèyàn tí àṣejù rẹ̀ pọ̀ lórí ohun kan, ohun tí ò yẹ kó mú ní ọ̀kúnkúndùn tó mú lọ́kúnkúndùn, ohun tí ò yẹ kó tojúbọ̀ tó ń tojúbọ̀, tó ti ń lo nǹkan ní àlòjù, tí wọ́n bá wá bí tó ń gbà torí owó tó ń fi ṣe ni, ẹ mọ̀ kóun jìyà kóun tó rí ni. Yorùbá máa parọ́ òwe yìí pé ọ̀ọ̀lẹ̀ má gbowó mi wọ̀gbẹ́ ní sàárò oko dewúrẹ́. Irúfẹ́ òwe míì tó tún bá rìn, òun ni òwe Yorùbá tó sọ wípé "ń lo owó mi tán sáṣọ yìí lára, wèrè ní sọ̀yàn dà". Ń lo owó mi tán sí aṣọ yìí lára, wèrè ni ó ń sọ̀yàn dà. Òun ni a máa ń rí nígbà tí a máa ń lo irúfẹ́ òwe yìí nígbà tí ènìyàn bá tí àṣejù rẹ̀ bá pọ̀ lórí ohun kankan, tó tẹra mọ́ nǹkan púpọ̀, tó ń lò ní àlòjù ju bó ṣe lọ. Wọ́n á sọ pé ọ̀ọ̀lẹ̀ má gbowó mi wọ̀gbẹ́ ní sàárò oko di ewúrẹ́. Bó ṣe tó jẹ́ lónìí nù. Ẹ̀bẹ̀ kan tí mò ń bẹ̀ wá ní gbogbo ìgbà náà ni wípé please subscribe. Subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. N ò ní já yín nítàn mọ́. Mo gbà ládùúrà láṣẹ Èdùmàrè, owó ò ní wọ́n wá o. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Àbíóyè. Ǹjẹ́ títí dìgbà míì ńkọ́? Ire o.